òun ló rìn bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló bá ọlọ́gbọ́n nílẹ̀ tó dòmùgọ̀ ọmọ Olúpéjọbí ọmọ Asọ̀sanyìn ọmọ Agẹṣin ṣàwo ẹ̀jà dálẹ̀ ẹkì mọ́lẹ̀ ẹran bíi òrẹ̀kọ́. Rúùtù bẹ̀rẹ̀ sí hu gidi ó ń sun bíi tótó àwọn ọmọ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí gbé láìpẹ́ púpọ̀ ó dìde bọ́jú bí ló bá tán láṣọ ẹ̀jẹ̀ ò lè tán léèkánná àṣetán òun lórí yìn ó wọlé padà ó rẹ àwọn ọmọ lẹ́kún ó sì gbé oúnjẹ fún wọn. Lẹ́yìn èyí ó kó gbogbo àwọn ọmọ sí ìkáwọ́ Músílì tó kú lágbà ọkàn rẹ̀ balẹ̀ ó mọ̀ pé Músílì kì í ṣe ọmọkọ́mọ òun ló jọ ẹyin lójú òun sì ni ó tún wò níbi tó jókòó sí kì í bínú kì í jà bó o sì fojú sọ̀rọ̀ fún ó ti gbọ́ kò mọ̀wé lóòótọ́ ṣùgbọ́n ó gbọ́n ó ju àṣàrò lọ. Gbégámbè kan báyìí ló wà lọ́rùn rẹ̀ Rúùtù súnmọ́ ó fọwọ́ pa á lórí ó rẹ́rìn sí i. Músílì olórúkọ ọ̀gá òun ìwà ọ̀gá òun ló wu òun tó ń fi pé òun ò fi orúkọ mùsùlùmí san ọmọ ìgbàgbọ́ àwa lè pè lọ́mọ ìgbàgbọ́ gan bí ṣe bí ifá ni wọ́n ń bọ nílé wọn iṣẹ́ ọdẹ ni bàbá rẹ̀ sì ń ṣe ìgbàgbọ́ náà ní ṣá Ògúngbèmí a máa lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Jíjáde tí Rúùtù jáde nílé orí ló fi rúgbó lọ tó ń já làǹbàràká bóyá ajẹ́rówó tí yóò fi gbé ọkọ rẹ̀ lọ ilé oníwò bóyá ajẹ́rẹ́ ni ṣalágbọ̀ràn dùn òfo ọjọ́ kejì ọjà. Ó yáwó lọ́wọ́ rẹ̀ ó tọrọ lọ́wọ́ ọ̀tá ó fẹ́rẹ̀ lè máa tọrọ bárà ó tẹ́ ọjọ́ ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù Rúùtù kò tí ì rọ́nà gbé gbà Ògúngbèmí kò ṣe é rí mọ́ irun orí rẹ̀ ti ta kókó pátá ìdí rẹ̀ ti dàkísà ojú rẹ̀ kò ṣeé wò nígbà tó yá ó kúrò ní Bódìjà ó já lọ sí Orogún. Ó kù Rúùtù ó kù Ọlọ́run ọba ó kù àwọn ọmọ rẹ̀ àdánìkan sùn àdánìkan jí àdánìkan gbénú pálọ̀ bí ẹranko bó sùn àlàkàlà kò ní jẹ́ kó sùn kì í sì lá àlàkàlà sí èèyàn méjì Ògúnlábí ni nígbà tó sú ló bá pinnu àti lọ wò ó nílé ọmọ ẹni kúkúkú ó sàn ju ọmọ ẹni nù lọ ọmọ ẹni kúkú lọmọ ẹni ò sì ní ṣèjì bẹ̀bẹ̀ rẹ̀ kákó ìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíràn. Ìgbà tó dé Mọ́kọ́lá ló tó gbọ́ pé Ògúnlábí ti kó lọ ló fi wá di pé ó ń wá kiri kí ó tó lọ kàn án lÉkòó. Ó fẹ́rẹ̀ tó oṣù méje lẹ́yìn ìgbà tí Rúùtù ti Èkó dé kí èrò kan tó sọ kúlú sí i lọ́kàn lọ́jọ́ kan. Olódùmarè dábọ̀ kí ni ohun tí ń wò láti ọjọ́ yìí ṣe bí ọ̀dọ̀ Bákàrè ní ìdí Àyànrẹ́ ni bàbá Músílì lọ tó dé tán tí kùtùkù fi hu ó lè jẹ́ pé ibẹ̀ ló ti lọ fara káásá ẹni abínibí ṣe ni bèlèǹtàṣe ọ̀rẹ́ ẹni a jẹ́ pé sábàbí ni ti ọ̀rọ̀ Ògúnlábí pé kò ní ẹnu oró kankan ṣe bí òun lòun ti ẹ̀bi ẹnu oró ti jẹ́ ibo ló ti fẹ́ kó. Ní píríà ọjọ́ kejì ni Rúùtù ti jí kí aago 6:30 tó lù ó kan ìdí Àyànrẹ́ lára nígbà tí ó dé ọ̀hún ẹ̀rù Ọlọ́run bà á àbí bàbá Ìdáyà náà ti ń jalè ni èyí bú àyà gbogbo ilé ti kún nígbà wo sígbà wo lọ́jọ́ wo lòun wá kí wọn ná tí bàbá táyà tọmọ wọn ń fọwọ́ para ròdòròdò tí wọ́n ní ojú Ọlọ́run làwọn ń wò rédíò fìríìjì tẹlifíṣàn fáànù aláràbarà àràmọ̀ǹdà kan tó jẹ́ pé igi ni wọ́n fi ṣe abẹ̀bẹ̀ rẹ̀ tó sì tún ní àwọn iná aláràbarà bíi 4 kan gbogbo ilé ń jà ròdòròdò kò sí ohun tí kò pé síbẹ̀ tó rẹra ìyá Ìdáyà jókòó sórí àga fòjẹ̀fòjẹ̀ kan Ìdáyà pàápàá jókòó sí àkàkà rẹ̀ àwọn méjèèjì wọ jàkáàdì kanlẹ̀ wọ́n ń dọ́gbìnrin wọ́n jọ kí Rúùtù wọ́n yọ̀
kíkọ̀ tó kọ̀ jálẹ̀ pé òun kò jẹun ni wọn ìbá gbóúnjẹ fún un. nígbà tí ó béèrè bàbá Ìdáyà wọ́n ní onítọ̀hún lọ sí ilé tó ń kọ́ lọ́wọ́ ní àbá ńlá. Rúùtù dúró ti Bákàrè kò dé ni ìyàwó rẹ̀ bá kúkú fi mọ́tò wọn kejì gbé lọ bá a. gbàrà tí wọ́n dé ọ̀hún ni Rúùtù ti pe Bákàrè sí ẹ̀gbẹ́ kan tó sọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ fún un, bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́. Bákàrè lọ́gùn tó òtútù akọ́bò Olódùmarè o ọlọ́run àbètí dídì ọ̀rẹ́ kan ṣoṣo tí mo bá wọn ní n ò gbọ́ nǹkan kan orí ẹ̀rí mi. ó sì ní ọjọ́ tó kúrú níbí gan ni àárẹ̀ ọ̀hún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. tèmi ni pé ibi tí ojú ènìyàn kò tó ojú Ọlọ́run tó. ẹ jẹ́ ká ṣe rere ká lè rọ̀rùn wọ̀. ṣé ẹ rí tí àwọn ọmọ ẹ̀dá bá ń jọrọ̀ tí a tún ń tẹ̀pẹ̀lẹ̀ mọ́ iṣẹ́ ibi, kì í ṣe pé Ọlọ́run kò rí wa, ìdájọ́ rẹ̀ ni kì í yá. ẹ̀yin ẹ wo inú ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 11 bóyá irọ́ ni mo ti pa. ẹ̀rù bà Bákàrè àbí etí òun gbọ́ ìgbọ́kúgbọ́ ni. Rúùtù wò mí, n ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o, tí ẹ gbọ́ nìṣó nínú mọ́tò. lónìí yìí náà la ó wá Ògúngbèmí kàn. tá a bá dé inú ọkọ̀ n ó ṣàlàyé gbogbo ohun tí Ògúngbèmí bá wá sọ́dọ̀ mi lọ́jọ́ náà fún ọ. Ọlọ́run o, tèmi ti rò pé owó ọ̀rẹ́ mi á ti búrẹ́kẹ́ jẹ́ adẹnu mọ́tò kí n tútù fún tẹ̀dọ̀ rẹ̀ gbogbo ẹ̀ hàn ọ́. Rúùtù àti Bákàrè nìkan ló wà lẹ́yìn ọ̀bọ̀kún tí wọ́n fi ń gbé Ògúngbèmí kiri. ẹnìkan wà níwájú pẹ̀lú awakọ̀. wọ́n dé Mọ̀lété, wọ́n dé Orogún, wọ́n padà sí Ọlọ́run ṣògo, wọ́n tọ ọ̀nà àkànrán díẹ̀, wọn ò rí ẹni tó jọ ọ́. agogo kan ọ̀sán lù, ebi dé. Bákàrè ní òun mọ ìyá olóúnjẹ kan ní Gẹ́gẹ́. ǹjẹ́ kí wọ́n kọjá àkìtàn gelemọ kan báyìí ni wọ́n bá ń wo Ògúngbèmí. ó ti yàtọ̀, kódà ó ti yàjọra. iṣu ti paradà, ó ti di yán. gbogbo irun ti ta kókó, gbogbo ara ti ṣípàpá fún èrí. ó ń wá ohun tí kò sọnù lọ́wọ́ ni wọ́n dé ibẹ̀. àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n dàrẹ̀ ìrẹ̀ jáde nínú mọ́tò. wọ́n ń sún tọ̀. àwọn ọmọdé tó ń gbá bọ́ọ̀lù nítòsí dá eré wọn dúró, wọ́n ń wòran. ìyá kan rọra sún tọ̀ àwọn Bákàrè. ẹ wò ó ẹ̀yin ọmọ mi, ẹ má forí ọkà ọmú o, akọ wèrè ni ọkùnrin tẹ̀ ń wò yìí o, ẹ má sún mọ́ o, ó lè ju àpáàrà lọ. àwọn ìjọba gan fẹ́ gbé e lọ, wọ́n ṣe é tì. ní ìjẹta oníjẹta yìí ni Jogbobioro na ọmọ kan tó sọ̀kò lù ú dákú. ó ti ẹ̀rù pọ́mọ ti kú ni kó tó fi sílẹ̀. Òkè Ìbàdàn gbà mí àtàgé ọlọ́mú orù, Jogbo ọlọ́wọ́ kan là á pé o, ó lè ju Ṣàngó lọ. bí wọ́n ṣe fẹ́ wọ̀ ọ́ nímú lóòótọ́ ni Ògúngbèmí bá yọ irin kan, ojú rẹ̀ ń koná láì. gbogbo wọn tún rọ́ gìrìgì sẹ́yìn. ibo là wá fẹ́ bá yà sí báyìí o, ibo la tún wá fẹ́ bá yàrá já. ọ̀nà màdórí ọ̀pẹ òpin o, àtàrí àjànàkú kì í ṣẹrù ọmọdé. kò pẹ́ ni wọ́n rí i tó jókòó ti àwo ọlọ́mọrí kan tó sì bẹ̀rẹ̀ sí í jẹ ohun tó wà nínú rẹ̀. ìyá ẹ̀ kan ló tún ṣàlàyé ẹ̀ lọ. ọmọkùnrin pẹ́lẹ́ńgẹ́ kan ló gbé oúnjẹ wá fún un. àwa tiẹ̀ kọ́kọ́ rò pé iṣẹ́ ibi kan ló fẹ́ ṣe torí ojú rẹ̀ kò jọ tọmọlúàbí. tirun tó bò ó bí ìnàkí ni ká sọ ni àbí àpá igi imú ẹ̀. kò tó ìṣẹ́jú mẹ́ta tí Ògúngbèmí ti ń jẹun tó fi yí lulẹ̀ tó ń lọ́nu mọ́lẹ̀. ìgbéraga gẹ́gẹ́ kan. nígbà tó yá kò lè kígbe tààrà mọ́, kò sì lè dúra rárá mọ́. ìyàwó Ògúngbèmí àti àwọn yòókù sáré sí i. wọ́n rí i pé ó ṣì mí. wọ́n bá gbé e dìlọ̀dìlọ̀ sínú mọ́tò. wọ́n gbé àjẹkù oúnjẹ rẹ̀ náà lọ́wọ́. ó di Adéọ̀yọ́ ní ilé ìwòsàn gbogbogbò.
báyìí ni orí keje parí lónìí. A ó dánu dúró lénìí ná, a tún máa tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí n sáré kí àwọn èèyàn mi tó tún ṣẹ̀ wọlé. Matthias Owólabí, mo kẹ́yìn náà o, thanks for watching. Ẹ ṣé gbogbo ẹ̀yin èèyàn, ẹ kú ìfarabalẹ̀. A ó máa dánu dúró níbí lénìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń bá wa pé mo ní a kú àjọ̀dún ọdún olólùfẹ́. Tẹ́lẹ̀ tí ń bọ̀ ó ṣojú ẹ̀mí wa. Ẹ wá má gbàgbé láti fi ẹ̀bùn olólùfẹ́ ránṣẹ́ o. Mo fẹ́ ẹni tó máa jẹ́ bá mi, so ẹ fi ẹ̀bùn ránṣẹ́ sí olólùfẹ́ yín, ọmọ yín, ọ̀rẹ́ yín, ọ̀rọ̀ pọ̀. Kẹ̀sì máa múra ọjọ́ ìbí ọ̀rọ̀ pọ̀ o lọ́sẹ̀ tó ń bọ̀ ni. Kẹ́lẹ́mì má gbà, gbogbo wa lájọ máa péjú ṣe. Ó dàbọ̀. Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláyídé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn Olúfi. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland America. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́, aago 9 lẹ́yìn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Dayọ̀ Agbọ́lá ló ti nílẹ̀ lẹ́hìn ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀